Ẹ ǹlẹ́ o, Ọ̀gbẹ́ni Adé tún ti dé báyìí láti kọ́ yín ní èdè Yorùbá. In today's class, we are going to talk about days of the week. When we say days of the week, how do we pronounce it in Yoruba? It is pronounced as Ọjọ́ Ọ̀sẹ̀ Yorùbá. Ọjọ́ Ọ̀sẹ̀ Yorùbá. As we have 7 days in English, we also have 7 names given to those days ní èdè Yorùbá. And these days start with Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Ní báyìí, ẹ jẹ́ kí a kọ́ bí a ṣe máa ń pe àwọn ọjọ́ ọ̀sẹ̀ Yorùbá. Here they are. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Now, let us make it a song. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Ó yá ẹ kọrin o. Àìkú. Ẹ kọrin o. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Ó dàbọ̀. Bye bye. Like and subscribe to my YouTube channel.